ó mà dẹ̀ ti wá dójú ẹ̀. Ẹ gbọ́ kí ló tún ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ onímọ́tò nurtw pẹ̀lú àwọn olórin fuji. Pàápàá kí ló ń ṣẹlẹ̀ láàrin Alhaji Wasiu Alabi Pasuma, MC Oluomo Tafasego pẹ̀lú Koko Zaria. Kí ló tún dé, kí ló tún ṣẹlẹ̀? Ìyá bó ṣe ń lọ ló mà ti fárígá báyìí lórí ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò ní Lagos State pẹ̀lú bí wọ́n ṣe allege pé Alhaji Wasiu Alabi Pasuma pé wọ́n kùnà láti recognize MC Oluomo níbi pàtí kan tí wọ́n ní àwọn pẹ̀lú Tafasego ti ṣe alábàápàdé ara wọn. Ó má dẹ̀ wá ga báyìí o. Ìyá bó ṣe ń lọ allege wípé attitude Alhaji Wasiu Alabi Pasuma lágbo eré yẹn wípé kò ń ṣe nǹkan tó dáa tó pẹ̀lú bí wọ́n ṣe fi ara ṣe bákanbákan ṣe sí MC Oluomo nígbà tí wọ́n mọ̀ wípé ó dé sójú àgbo pẹ̀lú bó ṣe ṣe pé wọ́n ń kí Koko Zaria pẹ̀lú Tafasego lọ́wọ́ lásìkò yẹn. Wọ́n ní attitude Alhaji Pasuma yìí wọ́n ló fẹ́ máa jọ bíi ti alábòsí. Ó tún lẹ́tíkẹ́ o ẹ̀yin èèyàn, ẹ jẹ́ àgbẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí lẹ́nu ìyá bó ṣe ń lọ. Kéde má bá mi fòpinion yín náà nípa ìsí comment. A kú ojúmọ́ ẹ̀yin tèmi, still on the matter. Ẹ̀yin lẹ béèrè fún o. Bí mo ṣe wà yìí èmi ò kí ń bá tèèyàn jẹ́. But mo máa ń ṣe correction lórí nǹkan tí bá rí ni. Torí ẹnìkan torí ọ̀la ni. Tó bá báyàn jẹ tó ń báyàn mu, nǹkan kí nǹkan tí ò bá ṣẹlẹ̀ sẹ́ni yẹn, má downgrade ẹ̀. Ohun tá à ń proof fún yín nìyẹn. Ẹ̀yàn kan mo sì gbé wá o, ṣẹ́rí pàrọ̀ gbogbo yín balẹ̀ ẹnu yín wọ̀ o. Ó pọ̀ ńlẹ̀. Ṣé tún fẹ́ mi sí kí n bá yín gbé wá níbi tí Alhaji Muslim Oluomo ti ń bọ̀ látẹ̀yìn ìgbà tó dé patí yẹn. Tí Paso ń bá àwọn èèyàn sọ̀rọ̀ níwájú. MC Oluomo dẹ̀ ń bọ̀ látẹ̀yìn lára àwọn èèyàn Paso ó sáré lọ bá Paso pé aláyé ti ń bọ̀ o. Táìmù gbà yẹn ni Koko Zaria gbàbọ̀dé tí gbogbo àwọn onífújì ti focus lórí Sego. Bàbá yẹn wá sọ fún Paso pé MC Oluomo ti ń bọ̀ látẹ̀yìn pẹ̀lú àwọn squad wọn. Tí Paso gbọ́ báyìí ó move síwájú ni. Kó tí ẹ̀ wọ ẹ̀yìn wò débi kó fẹ́ rí MC. Ní MC Oluomo tó jẹ́ pé tí Paso bá gbọ́ pé ó ti ń bọ̀ látọ̀kan á ti máa káwọ́ sókè fún pé tú ayé ọ̀gá. Ló wá dẹni tó gbọ́ pé MC ń bọ̀ tó move síwájú. Àbẹ́ẹ̀ tún believe ká tún bá yín gbé proof yẹn náà wà ó wà ńlẹ̀. Àwọn ò kí ń bàyàn jẹ́. Àmọ́ tí bá ń ṣe tèèyàn, ẹni tí bá ń ṣe tiẹ̀ máa jẹ́ kó máa yé àwọn ojú la fẹ́ ni ọ̀rẹ́ òdenu. Gbogbo èyí kẹ́ ń pariwo pé MC Oluomo gbowó fún mi àbẹ́ ìṣí èrè ni. Àárò òtọ̀rọ̀ àti òtọ̀rọ̀ ẹ̀ ń pariwo pé wọ́n gbowó fún. Ṣé nígbà tá a lè gbẹ́rìí wá aṣára yín ò balẹ̀? Ṣé rí fídíò tẹ̀ ń wò yìí Ìbàdàn láláyé wà? MC Oluomo dé Ìbàdàn gbogbo Ìbàdàn gbà fún. MC na ṣúgà èèrà gbọ́dọ̀ bò ní ẹ̀wèrò. Ẹ̀yin ṣègùn ẹ̀yin ṣọ́kàṣẹ́ra rẹ̀ ẹ kó ṣì dànù. Ó lágbára ó dojú ẹ̀. Ẹ gbọ́ náà ẹ̀yin èèyàn, ǹjẹ́ Alhaji Wasiu Alabi Pasuma ǹjẹ́ ó lè mọ̀ọ́mọ̀ wúrú wà bẹ́ẹ̀ yẹn sí Oluomo? Torí gbogbo àná la mọ̀ wípé àwọn méjèèjì yìí náà wọ́n súnmọ́ra wọn pẹ́kípẹ́kí. Ṣé kìí ṣe wípé ọkàn Alhaji Wasiu Alabi Pasuma kàn fò ní bóyá àwọn gbọ́n kan tẹ́nìyẹn sọ fún wọn dáadáa àbí kí lẹ ní mo sọ? Ẹ máa fi ròyìn náà lórí ẹ̀sìn kọ́mẹ̀ntì, ẹ tẹ̀já wa bẹ́ẹ̀ kọ́mẹ̀ntì fídíò yìí ká gbọ́ nǹkan táwọn èèyàn náà sọ nípa ẹ̀. Àrí kọ̀mẹ́ntà kan Bámidélé Káyọ̀dé Ṣètò ó ní Madam Tóyìn, Paso is a betrayer and eye service. Alhaji MC, all of them they will come beg you again. Warafanáwó mọ̀kánà àlìyà. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ẹ̀yin èèyàn. Adékànbí Yusuf náà ni why are you people talking as if you just know Paso today? All this attitude is Paso way from day one. Check many of his videos and see the real person he is. Majority of his fans know about this, but the likeness will not make them to talk. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn, ṣé bọ́rọ̀ ìṣèrí nìyẹn? Another commenter, Hafiz Banireho náà ni tell MC to maintain his money, not to go to party again for not robbing himself. No champion for life. Sego lọmọ ayé, common sense. Adeboye Michael ni they have not been talking since after their children graduation in America. Jealousy was involved. MC invited Òṣùpá to Oshodi Day instead of Paso. Ẹ gbọ́ ṣé bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn ẹ̀yin èèyàn? Ó ga o. AZ Ọlárẹ̀wájú náà ni I'm a true loyal fan of Pasuma, but if this is true, I will be very disappointed in him. Please, let's see the evidence. Okay o. Kọ́lọ́n kó ṣàánú. Another commenter, Olamiposi Akanfe náà ni King Dr. Saheed Òṣùpá is a philosophy.
He said all this in the beginning. Ọ̀dàlẹ̀ ní gbogbo wọn. For me, that's good for MC himself because Saheed Osupa used to tell MC about Arabi. I rest my case. Okay, then Cherry Guy ni confirm I saw the video too. Ẹ gbọ́, ẹ̀yin èèyàn, ọ̀pọ̀ àwọn commenters ń sọ wípé lóòótọ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí, ṣùgbọ́n ojú wo lẹ́yìn fún wo ìhàwó ló kọ sí yín, ǹjẹ́ bọ́rọ̀ náà ṣe rí lóòótọ́ nìyẹn? Ẹ máa sọ sí comment. Ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online lórí Facebook, link tó wà ní comment section fídíò yìí máa gbé yín lórí Facebook page wa fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, àti ẹ̀yin tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa náà lórí YouTube. Ẹ dákun ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fídíò yìí, ẹ like, ẹ sì máa bá mi share ètò yìí kó máa lọ lórí ayélujára. Ẹ ṣeun púpọ̀.